Aláròyé máa wí o. Ọmọkùnrin yìí níkà nínú o lẹ́yìn tó pa ọ̀rẹ́ rẹ̀ sínú oko ló gbé ọ̀kadà rẹ̀ sá lọ. Nítorí ìwà apànìyàn tó hù, iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Dagge ní ìlú Ganye ní ìpínlẹ̀ Adamawa ti mú baálé ilé kan ọ̀gbẹ́ni Yahaya Balarabe tó pa ọ̀rẹ́ rẹ̀ olóògbé Usman ẹni ọdún 25 láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé agbègbè Dagge kan náà ni àwọn ọ̀rẹ́ méjèèjì yìí ń gbé. Láìpẹ́ yìí ni afurasí ọ̀daràn ọ̀hún sin olóògbé Usman lọ sínú oko rẹ̀. Ó fẹ́ bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alágbàṣe. Bọ́n ṣe dénú oko náà ni afurasí ọ̀daràn yìí bá la nǹkan mọ́ olóògbé lórí látẹ̀yìn lójijì. Gbalaja ni olóògbé kú sínú oko náà. Bí Balarabe ṣe jí ọ̀kadà ọ̀rẹ́ rẹ̀ àti $20,000 tó wà lápò rẹ̀ gbé ló ti sá lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Nguroje tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù keje ọdún yìí sọ pé mọ̀lẹ́bí olóògbé ló lọ́ọ́ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn agbófinró agbègbè náà létí tí àwọn sì bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lásìkò ìtọpinpin wọn wọ́n bá ọ̀kadà Usman lọ́wọ́ afurasí ọ̀daràn ọ̀hún kò lè ṣàlàyé ibi tó ti rí àti bó ṣe dé ọwọ́ rẹ̀. Ojú ẹsẹ̀ ni àwọn agbófinró ti mú lọ sọ́dọ̀ wọn. Ọ̀dọ̀ wọn ni afurasí ọ̀daràn ọ̀hún wà tó ti ń jẹ́wọ́ pé lóòótọ́ lòun pa olóògbé náà sínú oko rẹ̀. Òun náà ló mú wọn lọ sínú oko ọ̀hún tí wọ́n hú òkú olóògbé náà jáde ibi tí ó bò mọ́. Lásìkò tí wọ́n hú òkú náà ni wọ́n rí àwọn ohun tí afurasí ọ̀daràn ọ̀hún lò láti fi gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ sínú oko náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.